Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wà nulẹ̀ lásìkò yìí wípé àánú Ọlọ́run àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé àmín. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ arákùnrin òjíṣẹ́ Ọlọ́run kan tí orúkọ rẹ̀ ń jẹ́ agbala Gabriel, tí ẹrúkùnrin yẹn ń ran gbogbo àwọn èèyàn lọ́wọ́, tó ń ran gbogbo ará ayé lọ́wọ́, tó ń ṣàánú fún ẹni tó nílò àánú láwùjọ wa, tí ó ń sọ ẹni tí ò ní dẹni tó ní, tó ń sọ ẹni tó ń láàkẹ́ ẹni tó ń lálàṣe, tó ń sọ àwọn náà di ẹni tó ń lo ayé rọrùn. A kí Ọlọ́run lára ẹrú Ọlọ́run náà, a kí Ọlọ́run lára arákùnrin ọ̀hún. Ọba tó ní àánú lọ́dọ̀ kó bá wa mú arákùnrin náà dúró ṣinṣin àmín. Naam, fídíò àkọ́kọ́ tí mo gbé jáde lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, àwọn kọ́mẹ́ǹtì tí à ń rí tí ó ń jáde òun ló bí àwọn àlàyé tá a fẹ́ ṣe lórí fídíò apá kejì yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, kò tiẹ̀ gba bí ẹ̀sìn lọ rárá. À ń sọ̀rọ̀ nípa pé kéèyàn nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. À ń sọ̀rọ̀ pé ká fẹ́ràn ara wa láwùjọ tá a bá wà, ká fẹ́ dáadáa fúnra ara wa, ká mọ́ torí pé ara ti dẹ àwa àbára tù wá, ká mọ́ sọ pé ẹni tó kù lẹ́nu ẹ̀ òun ló mọ̀. Ká wá irú ìrọ̀rùn tó ń bẹ lọ́dọ̀ wa ká wá fárá yòókù náà. Ìyẹn ni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Àwa rí i pé àwọn kan ti fẹ́ máa sọ di interreligion, wọ́n ti fẹ́ máa sọ di ọ̀rọ̀ ẹ̀sìn. Kí ni ó kan ọ̀rọ̀ ẹ̀sìn? Lóòótọ́ àti lódodo pásítọ̀ lẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ṣùgbọ́n ó ran ènìyàn lọ. Nígbà tí Alhaji Hamzat Oríyọmí táwọn bẹ̀rẹ̀, mùsùlùmí ni bàbá yẹn, wọ́n ran ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lọ́wọ́. Kéèsì Timothy tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ ń jọ́sí tí bàbá yẹn gbé tí wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀. Ṣé Timothy jẹ́ Muslim ni? Ṣebí kìrìsìtẹ́nì ni Timothy? Ramoni Adédoyin tó fall sí victim, tó jẹ́ victim lórí ọ̀rọ̀ Timothy, ṣebí mùsùlùmí lòun? Alhaji Oríyọmí Hamzat tó dìde láti gbèjà fún aláìlára, láti gbèjà fún ọ̀lẹ, tó kojú alágbára wípé ìdájọ́ òdodo gbọdọ̀ wà, ṣebí mùsùlùmí lòun? Mùsùlùmí sì ni Ramoni Adédoyin tó dojú ìjà kọ. Kìrìsìtẹ́nì ni Timothy tí bàbá yẹn ń gbìjà, tí Olúwa dẹ̀ fún láti yọrí ṣe lórí iṣẹ́ náà. Tó bá wá rí bẹ́ẹ̀, Àgbàlá Gabriel náà ó lè ran mùsùlùmí lọ́wọ́. Àgbàlá Gabriel lè ran mùsùlùmí lọ́wọ́, mùsùlùmí lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́, kìrìsìtẹ́nì lè ran mùsùlùmí lọ́wọ́, mùsùlùmí lè ran ẹlẹ́sìn àbáláyé lọ́wọ́, ẹlẹ́sìn àbáláyé náà lè ran mùsùlùmí lọ́wọ́, kìrìsìtẹ́nì lè ran ẹlẹ́sìn àbáláyé lọ́wọ́, ẹlẹ́sìn àbáláyé náà lè ran kìrìsìtẹ́nì lọ́wọ́. Ìjọmọnìyàn ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìlú tá a ti ẹ̀ wà yìí, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀, èdè ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀ọ̀tọ̀, kò papọ̀. Tọ́rọ̀ bá wá rí bó ṣe rí, a ní láti observe unity àti peace. A dẹ̀ ní láti allow àwọn nǹkan wọ̀nyí kí wọ́n jọba láwùjọ wa, kí wọ́n dẹ̀ reign láwùjọ wa. Àwa ń sọ̀rọ̀ nípa wípé Àgbàlá Gabriel ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn. Àwọn kan tí wọ́n jẹ́ mùsùlùmí, wọ́n ń tako ìṣesí yẹn, wọ́n ń tako ìwà tó ń wù yẹn, wípé ó ń jí àwọn kan wò ni, ó ń ṣe kíní kan àwọn èwo ni lára, èwo ni hatred. Àgbàlá Gabriel tá wí kò benefit nǹkan kan nínú àwọn tó ń ṣàánú fún, kò géènì nǹkan kan. Tó bá jẹ́ pé ó ní beneficiary kankan tó ń retí, ó rọ̀ ọ́ lọ́rùn gbogbo owó tó ń gbà fún yẹn kó sọ pé inú àkáǹtì òun nìkan máa dá sí, bọ̀ kò ṣe bẹ́ẹ̀. Tó bá ti ṣe tẹnìkan tán, tẹni yẹn wá òkè, á tún mẹ́lòmíì. Lọ́wọ́lọ́wọ́ báyìí onítàwọn tó ń ṣe lọ́wọ́, tó bá ti ń ṣe tán yóò tún ti mọ gbèrò pé ta ló tún kàn lẹ́yìn yẹn. Ṣérú ẹni bẹ́ẹ̀ yẹn ṣé kò lẹ́tọ̀ọ́ ká kí pokùṣẹ́? Ṣérú ẹni bẹ́ẹ̀ ṣé kò lẹ́tọ̀ọ́ ká kọ́ ṣe dáadáa lára rẹ̀? Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ọlọ́run ò fẹ̀sìn ròyìn ẹ̀ náà, ṣe bí ìwà innaka la'ala khuluqin azim, pé ìwọ ló fi ń dáa jù níwà ni Ọlọ́run ló fi ròyìn ànábì. Ìwà lọ́lọ́run sọ pé òun fọ́ fún lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àgbàlá Gabriel ìwà tó ní mùsùlùmí mi ò ní. Bẹ́ẹ̀ náà la sì rí kìrìsìtẹ́nì míì náà tágbọ́yé tiẹ̀ náà lò. A rí kìrìsìtẹ́nì míì náà tó ń tako kìrìsìtẹ́nì ẹgbẹ́ wọn. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ̀sìn.
torí tẹ́ bá ní ká máa tọwọ́ bọ ọ̀rọ̀ ẹ̀sìn lórí pé à ń ran ẹni lọ́wọ́ ẹ wulẹ̀ máa jẹ́ kí ìrànlọ́wọ́ máa dínkù láwùjọ ni. tọ́lọ́run bá fi aláàánú mùsùlùmí sọ́dọ̀ kìrìsìtẹ́nì, tọ́lọ́run bá fi oore mùsùlùmí tó fi sọ́wọ́ kìrìsìtẹ́nì, ṣé kí kìrìsìtẹ́nì yẹn torí pé kì í ṣẹlẹ́sìn òun kó má jíṣẹ́ tọ́lọ́run rán, kó má rẹ̀ ń dàánú yẹn mọ́? tàbí tọ́lọ́run bá fi olóore kìrìsìtẹ́nì kan sọ́dọ̀ mùsùlùmí, kí mùsùlùmí torí pé kì í ṣẹlẹ́sìn òun kó má jíṣẹ́ tọ́lọ́run rán, kó má rẹ̀ ń dàánú? ṣé ẹlẹ́sìn wa nìkan ni wọ́n ní ká ṣàánú fún? ọmọnìyàn, ẹni tó bá ti jẹ́ ènìyàn bíi ẹlẹ́ran ara bíi tiwa, ká ṣàánú wọn. ẹranko gan ká ṣàánú wọn. ẹranko tó rí pé wà nù gbèkùn túlẹ̀ ràn lọ́wọ́. à ń bèèrè tàṣí ọmọnìyàn. irú ìwà báyìí yóò máa jẹ́ kí àánú máa dínkù láwùjọ. tá àánú bá dẹ̀ ń dínkù níbi tí ìlú bàjẹ́ dé, ìsó yẹ ká tún máa lé aláàánú jìnnà fúnra wa, kò yẹ ká tún máa lé aláàánú jìnnà síra wa náà. èmi ti rí mọ́sálásí tí wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ odidi oṣù mẹ́fà, odidi ọdún kan, wọ́n sì ń pariwo nínú microphone lójoojúmọ́ pé ẹ̀dá sí Ọlọ́run a fẹ́ ra jẹnẹrétọ̀ tí wọ́n rí jẹnẹrétọ̀ rà. pásítọ̀ chọ́ọ̀chì kan tó wà ládùúgbò ló wá lọ bá ìmáàmù pé òun ti ń gbọ́ nínú microphone yín pé ẹ fẹ́ ra mọ́sálásí pé ẹ fẹ́ ra jẹnẹrétọ̀ sí mọ́sálásí yín nísìn, ó mọ̀ tí ń lọ bí ọdún kan, ṣé mìkánù lẹ fẹ́ rà ni? ìmáàmù bá ní rárá, helipack làwọn fẹ́ rà. èló wà ní helipack? ó ní 120. pásítọ̀ yẹn dẹ̀ gbé mọ́tò ara rẹ̀, ó ní kí mọ́mú wọnú mọ́tò, ó dẹ̀ gbé lọ sọ́jà. pásítọ̀ yẹn dẹ̀ kó jáde lápá rẹ̀, ó dẹ̀ ra jẹnẹrétọ̀ fún mọ́sálásí. ẹ wo understanding, ẹ wo ìfẹ́, ẹ wo ìfi àgbọ́yé bára ẹni lò láwùjọ tá a bára wa yìí. Ọlọ́run mọ tó gbà lérò tí ó fi dá wa sí Saudi náà. so ká bára ẹni lò. tó bá jẹ́ pé èyí tí pásítọ̀ ṣe, tó bá jẹ́ pé àfáà kan ló ra jẹnẹrétọ̀ sí chọ́ọ̀chì, mo mọ̀ pé orí social media ẹni jẹ́ agbádùn mọ́ ń bẹ̀, oríṣiríṣi sẹ̀rí alẹ́ máa kó bóde pé kèfèrí ní kíní kan ó ń promote wàfí àǹfùsìkún àfàlà tùbìsìrùn. ìwọ náà wòra rẹ, ṣé àwòkọ́ṣe eré ni ìwọ náà jẹ́ fáwọn tí ń bọ̀? pásítọ̀ tó ṣerú èyí ó leave a very good legacy behind. legacy gidi ló lè kalẹ̀ pé káwọn èèyàn tọ̀. ẹlòmíì náà tó ń ṣe bẹ́ẹ̀. so kí ni wàhálà táwọn bára wa fa ìjàngbọ̀n, táwọn bára wa fa wàhálà? ẹ má lé aláàánú jìnnà kúrò láwùjọ wa o. ẹni bá fẹ́ ṣàánú ẹjọ́ ṣàánú, ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan. làkúndínù kún wálé ẹ̀dí ni, ṣé tiẹ̀ kémi náà ṣe tèmi, ṣé tiẹ̀ kí n ṣe tèmi. so ọlọ́run ló mọ ẹni tó ń ṣe tiẹ̀ ní kọ̀kọ̀, kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, kì í sì ṣe pẹ̀lú ìwà. kọ̀kọ̀ kálukú lọ́lọ́run fẹ́ tú wò. so therefore ẹni tá a bá rí pò ṣe dáadáa, ẹ jẹ́ ká sọ fara ipò ṣe dáadáa. so pẹ̀lú èyí tí Àgbàlá Gabriel ṣe, èmi ò rí nǹkan kan tó fẹ́ mú kí mùsùlùmí kan máa bẹnu àtẹ́lu irú ìwà tẹ́ni ń wù, irú ìṣesí yìí ṣe, àbí irú ìrànlọ́wọ́ tó ń gbé dìde fáwọn èèyàn. ẹni tó yẹ ká máa kí ni Àgbàlá Gabriel. ẹni tó yẹ ká máa kí, ká dẹ̀ tó máa yìn, ká máa kí Ọlọ́run pé kúṣẹ́ lára rẹ̀. so nípa báyìí, gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń sọ àwọn negative words, ẹ dákun torí tọ́lọ́run torí àdán Muhammad sallallahu alaihi wasallam, ìwà ni ẹ jẹ́ ká kọ́. ìwà lọ́lọ́run ròyìn lára Muhammad sallallahu alaihi wasallam. ìwà tó dáa lọ́lọ́run fẹ́ ká kọ́ látara nàbì sallallahu alaihi wasallam. tá a bá wá rẹ́ lómi náà tó náà ń wà tó dáa, àwa náà lè kọ́ sí rẹ̀. so nípa bẹ́ẹ̀, a bẹ̀ Ọlọ́run fún Àgbàlá Gabriel. Ọlọ́run ò ní jẹ́ kí arákùnrin náà, Ọlọ́run ò ní jẹ́ kó wú, Ọlọ́run ò ní sọ́dẹ ní àná, Ọlọ́run ò ní jẹ́ ó ṣubú. ìrànlọ́wọ́ tẹ́ ń ṣe, mo ń fàsìkò sọ fún Àgbàlá Gabriel, ìrànlọ́wọ́ tẹ́ ń ṣe, ọ̀rọ̀ lọ́tún ọ̀rọ̀ lósì, ẹ má jẹ́ kó jẹ́ kẹ́ ẹ káàárẹ̀ ọkàn, ẹ má jẹ́ kó sú yín. ẹ dojúkọ ọba tó ní, ọba tó máa ń rìwọ́ọ̀dù ẹ̀dá lọ́lọ́run abundantly, tó máa ń rìwọ́ọ̀dù èèyàn, tó máa ń fún yàn ní bónọ́sì lọ́lọ́run. Ọlọ́run tẹ́ ń retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ ní kẹ́ ẹ dojúkọ. ẹ má wo tẹ́nikẹ́ni bá sọ, ẹ má bá ti yín lọ. bẹ bá rí mùsùlùmí, ẹ ràn lọ́wọ́. bẹ bá rí kìrìsìtẹ́nì, ẹni tí ò sí kankan méjì, ẹ ràn. tó bá láti jọ ọmọ nìyàn, tẹ bá ti ní agbára àti ràn lọ́wọ́, ẹ sì ràn lọ́wọ́ tí fọ́lọ́run látara rẹ̀.
Ọlọ́run ò ní dáwọ́ ìrànlọ́wọ́ tiẹ̀ náà dúró nú ayé yín, kò dẹ̀ ní dáwọ́ àánú rẹ̀ dúró nú ayé yín. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín.